ọlọ́kànrán kò lòkù dá bá gbogbo nígbura wọn péléje àdìfáfájá tí wọn fi lè lòdì ìtàn ni ọmọ padà délé lòdì mọ́ òfòdò ní fòdò jọ́bí ajá fòdò lóyún rẹ̀ sí lọ. ewúrẹ́ ńlá abinú tẹlú àgùntàn ńlá àbí dùgbẹ̀ níkùn ẹnu báyìí lẹ́sẹ̀ fi pẹ̀kúrò ojú ọ̀nà ẹnu. orí ọjọ́ tí àjẹ́ pa ìbejì ọjọ́ náà ló dẹ́kun ẹran jíjẹ sórí ètò ṣe òun ló máa fi ṣàṣebọ wá gbà. ẹni tó bá ní amọ́bí àsìkò tiwa àwọn aláfẹ́kù wọ́n padà lòdì. tí àwọn oníbàtà ni wọ́n wá lu ìlú ni wọ́n wá kọrin ni wọ́n wá yí àwọn èèyàn sí ní ọjọ́ ìkọ́mọ títí. ọmọ tí arábìnrin ìyàtọ̀ ọmọ ni. àmọ́ tó ń dùn wọn náà nìyẹn. ilé ẹgbẹ́ sọ wọ́n pè mí lájẹ́. wá kìlọ̀ fún ọ ni kí jẹ́ kó mọ̀ pé ìyá mi ò dáró àmọ́ ń dà kẹ́mi tó dáró lọ. ìran oníbàtà ni ìkan lára àwọn baba ńlá yín ló fẹ́ padà. òde bọ́mílà kọ́mọ́rájọ́ òde bọ́mílà òde bọ́mílà ọba àtàlàyé òde bọ́mílà gbogbo ẹyẹ ní ìjọkọ̀ àtàlọ́ kìkì àparò òde bọ́mílà. ó fẹ́ náà gba báàgì lọ́wọ́ mi ó rò pórí mi ò pé mi sí. ó ní gáì kan tí mo pàdé ṣiṣẹ́ ní babisa and Ondo ló ti wá. ẹ lè jókòó sí ẹgbẹ̀rún ṣé mo ti fọmọ fọkọ ni. báwo ló ṣe máa ronú pé tó níṣòro ní ayé ló fẹ́ fẹ́ lẹ́rú ọkùnrin kiri tó ní lárí tó wọ́n á lu ìwọ ọmọ alákòóbá yìí. ó kò ní problem ni. ẹ wo mo mọ òun lọ ọdún mo mọ òun mi lọ. sùúrù jẹ́ kí n fún wọn pé bíbá. ọkọ mi ti fẹ́ dé bíbá yẹn. yaman mi ò lówó. jọ ìrí torí wa ṣàjọmọ lè lójú ẹ. kó o lè fìyà jẹ mí lọ́mọ ìyẹn ló máa dìjà mí ò ní gbà o. tó o rọra ara tẹ́yìn méjèèjì sọ̀rọ̀. ẹ fẹ́ láti fẹ́ ìyàwó mi lèmi àbí. má ṣì wá gbọ́ o. ẹ jọ́ torí ọlọ́ ẹ kò gbogbo ẹnu kúkú ìsọ. ẹ gbọ́dọ̀ ṣe náà. ọmọ that's my mom. ìgbà tó bá jẹ́ ẹ̀kọ́. If you love something, you fight for your love. Just sọ fún mi ta ló ní kó check phone mi. Why did you check my phone? No, you're not even sorry. Because I owe you no apology. Tó bá tún phone mi, ò ní rí ikú. ibi tí a ti ń dèèyàn gbẹ́dẹ̀ níbẹ̀ jẹ́ ibi tí a ti ń túyàn lé túdè ni. ẹ jẹ́ ká gbé lọ sí ibi tó ti ń túdè. àbí igbó àgàlàǹsà ta ló lánàá bẹ́ẹ̀. bóyá gbogbo máa débẹ̀. a nínú gbọ́ gidigidi ń bi tí gúnugún ti ń yọjú àwọn òkúta kalamagbó ti ń yọrí ọmọ ọlọ́mọ. ẹ má fojú di mí mo ní ẹ má fojú di mí torí ẹni fojú di mí àwo 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 ẹ má fojú àná òkú kẹ́bọ̀rà má bàbá yín láṣọ. Mo ní ẹ má fojú àná òkú kẹ́bọ̀rà má bàbá yín láṣọ. Àti jura wala àjura wala àti jura wala ti jàkadì kọ́. Àjura wala àti jura wala àjura wala ti jàkadì kọ́. Mo ti ń pọ̀ ọmọdé bàbá mo dàgbàrá tó kọjá ń wájọba tó kọjá ń wájọba tí ò kọ́ba mo ń dọ́kíní tẹ́nìkan ò lè gbé mi
bàtà tẹ ò lè fi bọ́jú. Àgbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra o. Àgbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra o. Àjùra wa lọ tìjàkadì kan jùra wa lọ. Nùlá jùra wa lọ tìjàkadì kan jùra wa lọ. Ẹni jù ní lọ lè jù nínú. Ẹni jù ní lọ lè jù nínú. Kànáà nana. Kìnìún lè ṣàkàtò ẹ̀kún. Kìnìún lè ṣàkàtò ẹ̀kún. Yéyé kàkà kó ṣàkàtò ẹ̀kún. Olúkúlùkù aṣọ tẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Olúkúlùkù aṣọ tẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní kìnìún lè ṣàkàtò ẹ̀kún. Kìnìún lè ṣàkàtò ẹ̀kún. Kàkà kó ṣàkàtò ẹ̀kún. Kàkà kó ṣàkàtò ẹ̀kún. Olúkúlùkù aṣọ tẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Olúkúlùkù aṣọ tẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ò ní dúró, ẹ ò lè tẹ́lí sí. Ẹ ò ní dúró, ẹ ò lè tẹ́lí sí. Ẹ má gbé gẹ̀ẹ́sì, ká ẹ má bà kọ̀ǹtínú yọ. Ẹ má fojú àná òkú. Lọ́bọ̀rà mọ́ lọ́bọ̀rù lọ́nà. Raised in the ghetto, live in the ghetto. We be the king with the wrong things. Born in the ghetto, raised in the ghetto, live in the ghetto. We be the king with the wrong things. Ẹ̀yin ọmọ gbọ́n, ẹ̀yin aníbọn máa jalè. Ẹ̀yin ọmọ tatatatata, alanta. Ṣé mo bí tó wà? Ilé ewu náà ní jẹ́wọ́ àrùn ló wà. Pat, ikú, ọ̀gá wa, ògo. Ọjọ́ báyìí, bí àárín God street. Padà báyìí, tó padà báyìí. Fún ẹni tó bá lọ́jà àdúrà rẹ̀ sí. Ẹjọ́. Àtò. Ṣé o ti jẹ́wọ́? Olúwa mi kò jẹ́wọ́ o. Gbogbo gbìyànjú wa lórí ẹ̀. Àbó ló já sí o, bá ṣe sáìkẹ̀ tó nínú gbogbo olè tí mi ti ń rí láyé mo rò páwọn nílé ló ya wèrè ni àgbá olè ní bíje o eléyìí ò sọ̀rọ̀ rárá ṣá ó dáa pé kó mọ̀ pé kúlé rẹ̀ ṣe olè. Ó jẹ́wọ́ ṣúlá ìbọn iṣẹ́ yìí. Aláyẹ̀ ṣàánú ẹjọ́ ayé ẹ̀ má ẹjọ́ wọ́n bẹ̀bẹ̀ ní èèwọ̀n tó wà táwọn ti fẹ́ jáde nìkan la máa ń pàdé lórí ìta ní wọ́n tó ń gbé ẹ̀ṣánú ní ìjọ́ tó lọ́wọ́ ẹjọ́ ó lè má bẹ̀bẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni amúlù ọmọ ṣètánì ọmọ burúkú sùn tó mú burúkú tù ó rí lóríire gba àwọn tẹ́yìn máa ń mú tó máa ń bẹ̀rẹ̀ tó máa ń gbà wá dé bí ìsìn wá sí bí ọmọ ọ̀nù rẹ̀ ó ń bẹ̀bẹ̀ mi ò gbọ́ bí tó lọ sí ń bẹ̀bẹ̀ rí inú iṣẹ́ tó dájú jù láyé yìí iṣẹ́ olè ni olè wá ń bẹ̀bẹ̀ táwọn tí wọ́n mú tó máa ń bẹ̀rẹ̀ tó máa ń gbọ́ ọlọ́wọ́ bá tiẹ̀ jẹ́ ni ọmọ burúkú sùn. Ẹ̀dẹ́ ọ̀rọ̀ kankan ni o. Nígbà tó wọ́n ṣe tán àti jẹ́wọ́. Ó dà wọ́n ti ṣàwo máka máa rò. Kò fẹ́ jẹ́wọ́ fún wa. Ẹ ká fíńgà gbogbo inú ghetto yìí. Ká dẹ̀ wá àwọn tán jọ ń ṣe jáde. Bìkọ́ tẹ bá ń gbọ́ tán pariwo lọ́tún tán pariwo lọ́sì. Tán lọ́mọ kan ń ké wọn bá tọmọ kan jẹ́ àwọn ní o. Tá bá dẹ̀ mú wọn tá bá pa wọn. Tá mẹ́jẹ̀ wọn tá fi fọ gbogbo inú ghetto yìí. Ó ló máa mọ́ ní máa fi rú abí ẹ tó ń ṣe rere. Bó ṣe wà yìí. Ẹ ká mú àtàwọn tó kù ẹ̀ kó lọ́nà o. Kò sáyé o. Kí lè fẹ́ ká ṣe bá? Bàbá kí ni ká ṣe báwo? Ẹ jẹ́ kí lè jẹ̀lẹ̀. Ó ti jẹ̀bi kú. Ìgbà tó ti kọ̀ tí ò ti jẹ́wọ́ àwọn tọ́jọ́ wà yẹn, ẹ jẹ́ ká ránṣẹ́ àjàre máa bọ̀. Ilé ìbáwò. Kó ṣẹ̀ṣẹ̀ àwọn ọrùn. Ẹ jọ̀ọ́ ẹ má pa mí. Ẹ má pa mí ẹjọ́ tó lọ. Mo ṣe eré fún yín lẹ́yìn ilé mi lọ jalè mọ́. Irọ́ ẹjọ́ tó lọ. Kí ló dé tó jẹ́ pé tọwọ́ pálábá yín bá ti ṣe igi tán lẹ máa ń kà lẹ máa ń ní tó bá fi yín lẹ̀ ní ṣe irú ẹ̀ mọ̀ jọ ó lè tó ń já ìgọ̀gàn gbogbo iṣẹ́ gbogbo ṣe rí kí lẹ̀ ń rí gbàǹbẹ̀ jọ gbogbo nǹkan tó bá kó jọ́ di olè tó ní òpó òkójọ tó ń wò lójú yẹn ṣé o mọ̀ pé ọjọ́ kan gbogbo ẹ máa lọ
lójú ẹ̀mí ẹ̀ ni kò sí nǹkan tí ó nírè kí ló ń jà lólè gangan ó léwo ló ń jà ó léwo ló ń jà gangan ó wàá béèrè lọ́wọ́ àwa nígbà tí mo ń jà ní. Lagos last order. ó jọ yín lójú àlè. ó lè. bẹ́ẹ̀ ó lè ńlá ni mí àjìgúdà lè gidi kò sólè tí ń lè jà mo ń gbá òun mo ń gbá òun kò síbi tí mo ti jalè ogún ọdún tí mo fi jalè ọlọ́pàá ọmọ mẹ́rẹ́ ó lè ńlá kan lálọ́ jà. Fojú di mí, money ẹ má fojú di mí, torí ẹni fojú di mí, àwo àwo. Tí bá ní mo mọ̀ mo parọ́ fún ẹ ní àkókò mo wọnú ayé lọ. ṣé báyìí ṣe yín náà ni. Ọmọ kò jù bẹ́ẹ̀ lọ ìtẹ́sí máa dà nínú. ẹkún nǹkan tá a kójọ tá a fílẹ̀ ká tó lọ ká má lè dé bá nǹkan kan ẹ̀. Ọmọ ó lágbára gan gbígbé mi gan bọ̀ ó bà ní kò bàjẹ́ báwa náà ṣeré orí tàbí ṣèwé ni kò kó lọ́rùn ẹni. bó la ti fẹ́ bẹ̀rẹ̀. ọmọọba ní títí tàwa náà nílànà tá a mọ̀ iná àṣà máa kan tí a máa tẹ tí a máa rìn tí a máa gbà tí nìkan náà máa mú wa. yóò má bínú ṣé nǹkan tó ń tọ́ láìsọ a máa padà sídìí olè. ọmọọba kí la fẹ́ ṣọ̀nà ọlọ́dún fẹ́ gbà kò sọ́nà tó fi kọ́rọ̀ jọ. o tún lè jalè báyìí. ọ̀sà máa lọ máa dé táyì ni. ládùúgbò kan tó ju wa rí bẹ́ẹ̀ kó kan tó fojú wa rí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tó ń kú lójú wa ẹ̀ á tún máa pa àlọ́ jalè. mi wo náà ni pé kò sọ́nà mi ìyànná lábẹ́ gbígbà àwọn sọmọrí ní wákà tó lọ kò yẹ ká dé kó wá yí lọlẹ̀. bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí bá gbọ́ ò mo fẹ́ bá wọn pa mi ò lè jalè mọ́ láyé mi kí òkè gbogbo lè tajà àtàṣe ọgbẹ náà kí ló fi dà báyìí kí ló sọ fún ẹ pé tàbá tún lọ jà wọ́n sì bí ọmọ pa á lẹ́sẹ̀kẹsẹ̀ ni. má fi kú ṣáà. kí má fi kú ṣe kí ló pẹ́ èyí tá bọ́nú ẹ̀yin náà ṣùgbọ́n Ọlọ́run ló yọ wá ó tún wá ní ká tún padà sídìí olè. kí ni ṣíṣe. kò sí kòkòrò mi náà mọ̀ kọ́ ti fẹ́ ṣe mí mọ̀ bọ́ mú kàn bí pé nínú lójú yìí ti ìṣá màá jà rí nǹkan ṣe gbogbo ọ̀tẹ́ dàbá sáré kí n sáré kémi ọ̀tẹ̀ ẹ̀rọ sùn kí má kí n sùn Ọlọ́run lè ṣe. yóò bí akémi japa. èyí lè japa àti bọ́mọ lẹ́nìyàn ni wọ. wọ bẹ̀rẹ̀ yín ọ̀tẹ̀ lóyún ẹ̀rẹ̀ wà wá one and two papọ̀. tó tọ́ ni a padà sílé ni ọlọ́mọ ẹ̀ máa ń tó. ọmọ ọgá o ọmọ sí kankan lásán. ọmọọba a máa padà bẹ̀rẹ̀ náà ni padà sílé tí wọ́n bá padà sílé nígbà padà títì ò néèyàn ìwọ yìí néèyàn ò néèyàn kankan bọ́n kàn fún ìgbẹ́ lójú tí ìṣá ìyanu máa ṣẹlẹ̀. a máa mówó délé. ọmọọba mánìkà wà lọ́bẹ̀ mọ́ èmi náà ń lọ́bẹ̀ mọ́. báwo la ṣe wá fẹ́ ríra. a máa múra mi mà dúgbò ẹ ni oníbàyẹ múra ńgbà yẹn náà tí fóònù ẹ bá kú kò ní máa ń wá ẹ sí ni o ò rè síbẹ̀ yẹn mọ́. ṣé mo padà sádùúgbò yẹn. ọmọọba máa múra ibo ló wà Facebook títí ọ̀sẹ̀ méjì máa rándọ̀ kékeré kan wá mí bẹ̀. èmi ò bá tí ì rora fún nǹkan. kò lè bàjẹ́ tó yẹ wọn bá kó lórí ẹ̀ títí ló wà. iṣẹ́ ó lè yọ last one akọ̀ yọ last one ó lè wá ìkọ̀ gbà lára ẹ̀ last one ó lè ní ṣe. sólórí burúkú ni ẹ. ẹnì kan má jalè mọ́ tún ní kí n yọrí ọ fóònù tí bá tún yọ fóònù tó bá pa mí ńkọ́ tó bá jalè ń sìn ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ máa pa wá ni. ẹbí jà pé ó ti yọ rẹ. kò sí problem kò sí wàhálà. ọlọ́run bá dẹ̀ tún ká tún padà rí ya. ọlọ́run ikú ìyàwó a máa sọ̀rọ̀ wọn bá. a máa yí. ó yà ń lẹ̀. bọ́ ṣe fàá méjì lẹ̀ ìjọ ẹ̀ ni mo ti fi ojú rí ọ̀rẹ́ mi gbẹ̀yìn mo mọ̀ bí ó wà láyé mo mọ̀ bí ó ṣì ń jalè bọ̀ tó bá yẹ pé ó ṣì ń jalè èmi ni máa pa fúnra mi nítorí nínú gbogbo nǹkan láyé ó lè nìkan ló bọ ọmọ jẹ́ gbogbo orúkọ ló dà ta ló jẹ́ sọmọ ẹ̀ ló lè ta ni wọ́n rí tọ́pọ̀ ní ìyá olùrí
ta ló pè ní bọ̀dá olè òwe ń ṣe rà. Ọjọ́ gàté ó fẹsẹ̀ méjèèjì tí o rò. Story tí ẹ̀gbọ́n yìí sọ ó máa jọ story life fún mi. Dájúdájú ẹ̀gbọ́n Ìkòyí ló pa àwọn parents mi. Tàfàsókè yìí dó borí. Tó bá yí ò bá kú rí ọ, tọ̀run wò ẹ́ kedere. Kí ni màá ṣe o? Ọmọdé yìí ọmọ wo èmi ọ̀fà wo hàn o òpè ọ̀gbẹ̀rì ni ọmọ wo èmi ọ̀fà wo hàn o bí n bá ní kọ́ ọmọ pọ̀ kọ́ ọmọ dà kó o nìṣógbó agijù kárẹ̀ ìṣọ̀dẹ̀ tọ́ ọ bá ṣe bí mo ti wí tán ọ̀rẹ́ mi tí mò ń bẹ lórí ìjókòó yìí ìní mú ọ dégbò agijù débi tó fojú rẹ méjèèjì rí tí ń dún mọ̀wúrú wọ́wọ́ agbára tó ní kí n ṣe fún ọ yìí èmi ti kọ̀ sílẹ̀ mo ní n ò ṣe mọ́ fẹ́nikẹ́ni ṣùgbọ́n torí ohun tí mo gbọ́ ọ̀kàrẹ̀ láyé òjìlóru kan bẹ́bẹ́ ọ̀bẹ rírì lókùnkùn ẹni tó júwèé ọ̀dọ̀ mi fún ọ níyà yìí ó níbi tá a ti jọ sà tá a ti jọ dà tá a ti jọ jẹ tá a ti jọ mú àjọ jókòó nìkan náà ni ṣerú onítọ̀hún ní ọ̀wà bá mi sọ̀rọ̀ ní wọn ò ní gbọ́ ṣùgbọ́n kan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni wípé agbára tó ní kí n ṣe fún ọ ṣé o ṣetán àti ṣeṣẹ́ mi rẹ̀ gbé. Mo ṣetán bàbá ẹ ṣe fún mi ẹ̀yin àgbàlagbà náà lẹni tó máa jẹ inú àpáta kò ní wẹnu àáké agbára tẹ́ ń sọ ìgangan mo fẹ́ kẹ́ ṣe fún mi bàbá ẹni tó júwèé ọ̀dọ̀ yín fún mi sọ fún mi pé tí bá dé bí ọ̀rọ̀ mi á dà yẹn máa ṣe fún mi ẹ ṣàánú mi. ó rágbára tó ní kí n ṣe fún ọ yìí ilẹ̀ yẹn ṣe tẹ́yẹ ń sun mí ṣọ̀pọ̀nà ṣe ń yàgbẹ́ ẹ̀jẹ̀ tó lọ́gbọ́n gungi rẹ̀ tó sì rí bọ́ọ̀lẹ̀ tó ṣe nǹkan agbára yìí ń bẹ nílùú rẹ́súrẹ́sú ń bẹ nílùú rẹ̀sùrẹ̀sù ń bẹ níbi tọ́mọ tí ń kú tí ìyá rẹ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ gbin omi ní ojú ìyá rẹ̀ ò sì gbọ́dọ̀ kàn lẹ̀ ọ̀dà o èmi ṣetán àti ṣe fún ọ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú ìrìn àjò yìí èmi náà láwọn tí mò ń jíṣẹ́ fún àwọn tó ń ṣegi lẹ́yìn ọgbà mi àwọn ọgbà arúmọlẹ̀ jẹ́ kí n tọ̀ wọ́n lọ kí n lọ rèé béèrè ṣé ń dáwọ́lé o àbí kí n mọ̀ dáwọ́lé o wo gbá ẹlẹ́dàá rẹ̀ mú mọ̀ sí mẹ́ta mẹ́wàá ẹ mọ̀ kábàáhùn kémi ọlọ́rí kí n sì bọ́rí mọ̀ ń bọ̀ mọ̀ sáfá orí rẹ̀ kórì rẹ̀ ó gbé ọ débẹ̀ o ṣọgbọ́ wo mọ̀ ń bọ̀. ibà ìbọn ló ta ń lé adó ìbẹ̀rìn mi lóde ọ̀wọ̀ ìbá pákó lóde àsán ìbá panu máa lùfọ̀ níyọdẹ ìbò ògún ló ní lẹ́rẹ̀ ìbò Ọ̀rúnmìlà ló tún fẹ̀ ìbàrẹ̀ o ìyá mọ̀pọ̀ abido ṣékété péré ọlọ́yàn mẹ́fà ó ìbà eléke adé o eléke adé o eléke adé o ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun babaláwo tí ń rè lọ ìgbọ́fá Ọ̀rúnmìlà tí ń rè lọ àìmọ́ní ìlú àìmọ̀nìyàn bí ẹni sọ̀pánù gbọ́rọ́gọ́dẹ́ onílé ìṣe mí pẹ̀lẹ́mọdé ibi rẹ̀ èrìgì àlọ́gbẹ́mí rè ibi rẹ̀ a kì í fẹ́ sílẹ̀ kátúmí àwọn màlúù ibi rẹ̀ èrìgì àlọ́gbẹ́mí rè ibi rẹ̀ a kì í dífá òfún tọ́gbọ́n tún mọ́mọ́ ẹlòmíì ibi rẹ̀ èrìgì àlọ́gbẹ́mí rè ibi rẹ̀
èmi ni o mo tún ti dé èmi ògún ṣakínì ọmọ ewé ǹkẹ́ ẹ̀yin lẹni tí ń bá dà báyìí tí ń bá gbà báyìí bọ́ bá wá kubì kan àgbẹ̀ sí kí n tọ̀ yín wá ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ̀jọ́jú ó tì mí o ẹ wá gbóhùn àwo lẹ́nu mi nítorí wípé kí ni aṣú kẹ́tẹ́pẹ́ àárọ̀ kẹ́tẹ́pẹ́ àwọ̀ orí ìlà àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọkà mọ́tọ́rọ̀ àṣẹ wàrà tí ń bẹ lẹ́nu ìjímèrè èyí tí ń bẹ lẹ́nu olólàájú tọ́jọ́ bẹ ẹranko gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà ẹ ti mọ tí mo bá wà o mo rojọ́ rẹ̀ n ò rojọ́ rẹ̀ ó ti yé yín mo fẹ́ gbọ́ ni ṣé ń dáwọ́lé ṣé ń ṣe àbí kí n mọ̀ ṣe ẹ dákun ẹ dábọ̀ o ṣé ń ṣe ni àbí kí n mọ̀ ṣe o. Ó yé mi ó ti yé mi báwọn ẹ̀mí kan nǹkan kan ní dàbẹ̀hún náà àì ń bèrè yìí ń sa orí rẹ̀ wo ń bèrè lọ́wọ́ orí rẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ yín kọ̀kọ́ bọ̀rí fún náà ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o yọ lọ́ọ̀rẹ́ yọ bọ̀ọ̀rẹ́ àbí ó ti dá a báwọn ẹ ṣeun mo dúpẹ́ o wọ́n ló dáyún rẹ̀ àbọ̀rẹ́ o àyún rẹ̀ àbọ̀rẹ́ adífáfọ́ lọ́gbọ̀n jìgànlọ́ tí ó torí àjàbọ́lẹ̀ tí í ṣe àyúnre àbọ̀rẹ́ àyúnre. Bọ́lájí ọmọ àjíwọ̀n ó ti dínkù tán lélẹ̀ ní ọmọ dùyẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwo títí tó gbapá ajá tó fi fúnpá kéré ìwọ náà tí wọ́n ń ṣàwo ọ̀hún lónìí o ìwọ náà tí wọ́n ń ṣàwo ọ̀hún lónìí o ti gbapá ajá o ti fi fúnpá kéré ọya bẹ̀rẹ̀ sí ní jẹ a ti bẹ̀rẹ̀ ètò nù o ti ń dira nù bẹ̀rẹ̀ sí ní ọya mú bẹ̀rẹ̀ sí ní mú wọ́n jẹ́ ọ̀bọ o jọ wọnú ẹnu rẹ̀ ọya ṣe kánmọ́kánmọ́ jù ẹnu ipa ńlá o ìwọ lẹ́bùgbé sọ́nà àǹgùlúdé kíso ó sunú igbó ọ̀nàṣẹ́ sọ́nà a kì í torí pé gúnpá lórí kápágùn a kì í torí pòwé pádìdì kápòwé ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó a fi ohùn ẹyẹ fún olú igbó bí ẹ̀fọn bá ké lọ́dọ̀ a fi ohùn ọ̀dọ̀ fún ọlọ́dọ̀ Abọ́lájí ọmọ àjíhún ọ̀rẹ́ yìí tí mò ń wí fún ọ lónìí àló dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ wọ ìwọ̀n lẹ̀ sálímọ̀ àwọn dágbò sálímọ̀mọ̀ àwọn òkùnkùn sálímọ̀mọ̀ àwọn olùgẹ̀ àwọn sẹ́ni adífọ́múdọ̀ dẹ́ndẹ̀dẹ̀ tó lóhùn rẹ̀ mẹ́kà fóun fẹ́ lọ ṣòwò ẹ̀wọ̀n wọ́n ní mẹ́kà tó ń lọ yẹ̀wọ̀n ló kó sí onírọ́ ni wọ́n pa èké ni wọ́n ń ṣe a kì í bóṣù jiyàn ọ̀rọ̀ Abọ́lájí ọmọ àjíhún àní mo lé ìtẹ́mi ṣe fún ọ lónìí ọ̀dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ wọ ìwọ̀lẹ̀ ó ti dò yígíyígì ọ̀tá omi ó dò yígíyígì ọ̀tá omi ìwọ ti dò yígíyígì ìrì ọ̀tá Abọ́lájí ó dò yígíyígì òkú mọ́ kòkòkò lọ́tà sójú ó ti bá kú mulẹ̀ ikú ọ̀gbọ́dọ̀. Abọ́lájí ọmọ àjíhún wọ́n ní ká wí fún ní ká gbọ́ àwo ilé alára ká sọ̀rọ̀ fún ní ká gbà àwo òkè ìjẹrò òòró tọ́nu tó ń wò yìí ọlájẹsẹ́kù ojúrọ lọ. wọ́n ní mọ̀ ṣe ilé ayé ní gbé béèyàn bá ṣe ó dòde ọ̀run mọ́rù lóògùn ẹrù bàbá àlùbárù èmi kíní yìí mo wí bẹ́ẹ̀ fún ọ lónìí pé ọrùn ọ̀wọ̀ ìwọ lọ́lọ́ fẹ́ lọ o ń tèmi ni wípé kọ́ ọ lọ re kó o sì bọ́ re báwọn ọ̀run mọ̀lẹ́ ti wí
wọ́n ní fún ọ ní jíjẹ mo fún ọ ní jíjẹ wọ́n ní fún ọ ní mímu mo fún ọ ní mímu mo sá bó ti yẹ kó lóògùn ọ̀sà ò rí lúbúlúbú tójú ọ lọ wọ́n bù fún ọ ọ̀sápá olórí ṣùgbọ́n tó o bá wá débẹ̀ tó o bá ráyè àti padà a jẹ́ wípé ó dòkú lẹ́lẹ́jà àtànù ó ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó di àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ wọ́wọ́ ìlọ́ ti yá báyìí ní ìsìn ẹ̀jẹ̀ àṣẹ kánkànkán bí ewé kankan wá tẹ́tí kọ́ gbọ́ kìlọ̀ pàtàkì o gbogbo tí wọ́n bá ní kó o ṣe lọ́hùn ni kó o ṣe má bẹ̀rù má ṣojo ọmọ ojo ní sákìrìjọ kìrìjọ ọmọ ojo ní sákìrìjọ kìrìjọ wọ́wọ́ ìlọ́ ti yá bí a bá jí àmì àgbo poroporo odò bàjẹ́ bá ti jìn àmì àgbo yín akọ̀ǹkọ̀ odò bọ́ bá ti dòru gànjọ́ àmì àgbo ṣeré kó ṣe àwọn ìyá mi o ọ̀yá o agbègbè òkú àlùkò rẹ́rẹ́ gbèrò ọ̀sà àlùjọ̀nù ti gbẹnu afẹ́fẹ́ ìṣọ̀lẹ́ o ọ̀yá ṣúrẹ́ tètè kó tẹ́rẹ́ ṣàṣà ọ̀dìlábọ̀ ọ̀dàyùnrẹ́ àbọ̀rẹ́ o àyùnrẹ́ àbọ̀rẹ́ adífáfólógbòjì gọ̀lọ́ tí ó torí àjàbọ́lẹ̀ tí ń ṣe àyùnrẹ́ àbọ̀rẹ́ ọlọ́rẹ́ ọbọ̀rẹ́ o lílọ́tọ̀ ọlọ́ yìí àfi kọ́ ọ lọ kó o dé torí bọ́ọ̀ bá dé ara rẹ ti bẹ lẹ ìbò lèmi ó ti yé ṣé ń sun jẹ ni ìṣẹ̀dá rẹ kó sì ọ lọ kó sì ọ bọ o lọ kó o dé ni o kò síbi tẹ́mi ó gbé léyìí sí o àfi kó o dé o. ẹ má fojú di mí mo ní ẹ má fojú di mí torí ẹni fojú di mí àwo 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 ẹ má fojú àná òkú kẹ́bọ̀rà má bàbá yín láṣọ mo ní ẹ má fojú àná òkú. kí ni oṣó kì í jẹ. oṣó kì í jọ ṣe. kí ni àjẹ́ kì í jẹ. àjẹ́ kì í jọ̀bọ̀. kí ló gbólógbó àjẹ́ gbòòrò mi. gbólógbó àjẹ́ ọ̀gọ̀dọ̀ mọ̀ mi ọ̀rọ̀. Ajurawala àti jurawala. Bàbá. Ajurawala ti jàkadì kọ́ o. Bàbá. Mo di kú tí ń pọ̀ mọ́dé. Bàbá. ọlọ́sàn-án adó mo dúpẹ́ o ẹ̀rìn mi lóde ọ̀wọ̀ fàkúrẹ́ lóde àìsàn ńlẹ̀ káàbọ̀ kúrè ó tú ọ̀pẹ̀sẹ̀ tútù nírọ̀dẹ̀ dídẹ̀ ní dẹ̀bàrà dídẹ̀ báyìí ní ìdẹ́jẹ́ ńlá lálẹ́ odò ó tú ọ kóró ọ̀pẹ̀sẹ̀ ńlẹ̀ káàbọ̀ orí gbà wọ́n ní bọ́wọ́ ọmọdé ò bá tẹ̀kùdà kò lè béèrè kú tó pa bàbá rẹ̀ ọwọ́ tiẹ̀ ti tẹ̀kùdà báyìí gbogbo bí kíbi tó o bá ti fẹ́ gbẹ̀san ni kó o lọ rè fìjà lọ kó o bẹ̀rẹ̀ sí ní jà wọ́n gbogbo tó o bá ti wá dáwọ́ lé láti gbà yìí lọ ó ti dàṣẹ́gbé tó dàṣẹ́gbé ni gúnjẹ bọ̀ àjẹgbé ńlá kàlàmà gbọ́dọ̀ kú ènìyàn bẹ́ẹ̀ mo wí fún ọ ó kú oríire ọyá gbà pẹ̀lẹ́ ìlọ́yà oníbodè àpè ọyá ǹdè ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ǹdè òjò tẹ́wúrẹ́ bá bímọ tiẹ̀ ní rì òjò tọ́ bá bímọ tiẹ̀ ní rì ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọgọ́gọ́ ọ̀nà báyìí lálá kéésù tọ́ báyìí tọ́lọ́ tún kú kíní kan tí ń wó fún ọ ìṣòro rà ọgbọ́dọ̀ ṣubú ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ báyìí kọ́ ọgbọ́dọ̀. Ó sọ fẹ́ ké.
Cynthia break heart mi. Aṣẹ́wó mi break heart mi. Mao Cynthia tí mo sọ fún pé every Wednesday mama gbé anybody mama gbé customer èmi mo ní Wednesday. Cynthia lọ gbéyàn ní Wednesday. Cynthia break heart òòṣà. Ayé Cynthia máa bàjẹ́. Cynthia come outside yo. Ó ti ẹ̀já bẹ́ẹ̀. Ẹ̀yà aṣẹ́wó ìyá ayé yìí ti bàjẹ́. Cynthia ti kọ́ bá ìyá yìí báyìí wà yìí. Ayé yìí ti bàjẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Osha, wetin happen? Wetin Cynthia do again now? Ojú tó ti bọ́ kiri rè o nífẹ̀ẹ́ tí ẹ gbọ́ ọkàn ayé ẹ máa bàjẹ́ ni o ní fojú lóṣù yìí o ní fi ṣe nǹkan rẹ̀. Aláyé máa calm down na Osha baba this one wey we see wàhálà ti wà nìyẹn báyìí. Ẹ méjì ní ṣúrí rè. Àṣẹ. Ẹ ní rí kọ́sọ́mà lágbára Ọlọ́run. Bí ṣé wọ́n yẹ kúlẹ̀ kí ló kọ́ra mọ́ yìí. Olè burúkú ẹ̀ olè. Alo sọ fún mi tó kúlẹ̀ tẹ̀ ń kúlẹ̀ ṣe. Mo gbé. Ocho wait. Ṣojú ń dùn mí ni. Bọ̀bọ̀ olè yẹ rè. Òun ni olè jọ sí. Ó lè pẹ̀lú Cynthia. Cynthia ò ní level. Cynthia you are no lè. Cynthia you and thief you no get level. No be so abeg Osha no vex no be so na jeje I dey o. Ṣé o fọ́ fáwọn eléyìí ni? Na Osha dey your front wetin dey talk like this. Ó mẹ́tọ́ wà pẹ̀lú ni. Tani wọ. Osha àbí kí ló fi pe orúkọ ẹ? Ìwọ ló kọ pariwo sílé tó pariwo sílé sí látàárọ̀ tí ó kọ̀ dá ìgbà tí ẹ pé orí tó kọ ṣé agbẹ́nigi bẹ̀ sẹ́ńkù ni. Mo dáràn. Ìwọ lè lásán ó lánú ẹ o sọ pé mi Ọ̀ṣà ń pariwo Osha bẹ́ẹ̀. ó pé Ọ̀ṣà ní loudspeaker Disrespect. ó lè lásán ó lè kó ń ṣẹ́jú ẹ ó lè mo ò rí ẹ blame Cynthia ni mo blame Cynthia tí ò ní class aṣẹ́wó tí mò ń fún class tí ò ní class tó wà lọ bó lè ṣe Cynthia that's what you cause. Má wọrí títí ẹ wà nù kúlà jẹ́ kókó fèsì olè náà olè èmi ló pè ní loudspeaker ó pè ní Ọ̀ṣà loudspeaker ó lè pè Ọ̀ṣà loudspeaker. Ẹ jẹ́ kó kú kẹ́ tó lù pa. Bí ẹyin parẹ́ tí máa fi ṣe nǹkan tí máa ṣe tán ìbàyẹn yóò gbọ́dọ̀ sọ. Gbogbo tí máa sọ ìbàṣẹ gbọ́dọ̀. Torí ẹni fojú di mí àwò ẹ máa fojú àná wò kẹ́bọ̀rà máa bàbá yín láṣọ mo ní ẹ máa fojú àná wò kú kẹ́bọ̀rà máa bàbá yín láṣọ. Ajurawala tijakadika Ajurawala tijakadika mo di kuti pọmọdé bàbá mo dàgbàrà tó kọjá ń wájọba tó kọjá ń wájọba tí yóò kọ́ba mo ń dọ́kíní tẹ́nìkan ò lè gbé mi mo ń domi àtàtẹ́ ò lè fi bọ́jú àgbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra o àgbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra o Ajurawala tìjàkadì Ajurawala Ajurawala tìjàkadì Ajurawala ẹni jù ní lálẹ́ jù nínú ẹni jù ní lálẹ́ jù nínú. The great Orisha washing aṣẹ́wó pants in downtown hotel. Mo dáràn. Èmi Ọ̀ṣà. Èmi fẹ́ jẹ́ character. First time tí ọ̀rọ̀ mi máa lọ sí social media. Wọ́n sọ pé mo jáde fún senator. Wọ́n sọ pé mo ń ṣílé. Wọ́n sọ pé mo ń marry. Mo ń fọ pátá aṣẹ́wó lọ́ fi gbé mi jáde. Ẹ̀yin olórí burúkú jẹ́ wà bẹ́ẹ̀. Ẹ wo mi tí mo ń fọ pátá aṣẹ́wó. Báwo ló ṣe ṣẹlẹ̀? Òṣà kò yá wa náà. Akọni kí bẹ́ẹ̀ ṣe ń fọ, àwa ń sùn. Ẹ ń fọ, àwa ń sùn. Ẹ fọ ẹ ń sọ wo? Ẹ wọ wọn yọ.
ọ̀dẹ̀ fídíò mi títà gbé sórí social media. Ṣé mo rí ọ̀ tí mo jẹ́ ni? Ó ṣá àlàyé àṣẹ̀sìn o. A tẹ̀ gidigidi gan ni. Tí kan mi bá tún wà lẹ́yìn tẹ́tẹ́ bò òun lẹ́yìn kan máa pè bẹ́ẹ̀ o. Ẹ̀sìn wa rèé ń ta gbára. Ó fa aṣọ àpọ́nlé wa ya. Ó fi wá ṣẹ̀sìn. Ó wọ́ wa lé àlàyé. Irun dojú tí yẹn ti pọ̀ jù. Òṣà lè rí ló wá fún yẹn. Ní ìmọ̀ báyìí náà mo pátá fọ̀ tó yẹn. Ẹ̀ ń fọ pátá o. Ṣé mo fọ pátá ìjà ẹ̀ rí? Ṣé mo fọ pátá gba ojú ẹ̀? Wẹ́fẹ̀. Gba ojú ẹ̀. Bàbá Òṣà. Ayé ìyálà yẹn máa bàjẹ́ ni. Àbí wẹ̀rẹ̀ ni ẹ. Bàbá Òṣà kọ́rọ̀ bá lè dùn lájẹ́ pé kàyéfì. Bàbá Òṣà kí ni yóò ṣe fíìmù ó ti wà lórí gbàkun lórí social media WhatsApp TikTok ó ti wà lórí gbà Bàbá Òṣà. Bàbá Òṣà. Mo dárò. Àwọn tó ọ̀nà Amẹ́ríkà ti rí. Wọ́n ti rí. Àwọn tó ọ̀nà Canada ti rí. Everybody ti rí. Wọ́n ti rí Germany. Igbó ti àpò pátá. Pátá ṣẹ́wọ̀. Òṣàbẹ̀kẹ́. Báwo ló ṣe ṣe? Mi ò ní gbà. Ẹbí, mi ò ní gbà. Gbogbo nǹkan tó bá gbà ni máa fún. Bọ́ yẹn máa tẹ́. Eléyìí tó ṣe yóò máa tẹ́. Ẹ bọ́ kọ́ta bá jẹ́ fún mi. 24 hours. Ẹ máa bá mi watch ẹ̀. Every movement, everything pa ẹ máa bá mi sọ. Gbogbo movement ẹ̀. Gbogbo tó bá ń ṣe. Kí ni mo wí? Bàbá Òṣà. Ó yẹ bàlábẹ̀. Bàbá Òṣà. Èmi Òṣà. Fọ pátá aṣẹ́wó. Ìyá mi gan tó bí mo ò rí pátá ẹ̀rí tọ́pẹ́. Ẹ má fojú di mí. Mo ní ẹ má fojú di mí. Torí ẹni fojú di mí. Àwo. Àǹtí mi, ẹ má bẹ̀rù kó má dá ìdúró ẹjọ́ tó lọ. Bọ́lájí, mo ní láti dáná fọ́kọ mi lé náà, táìmù ti lọ. Mo dé ń pé òun gbé mi sí ìsìkọ́ mi. Àǹtí mi ń bọ̀ láti bì kan torí sínú mi ní sáré wẹ́rẹ́ kó mi ò gbé kọ́ yẹn. Ìgbésí tí mo gbẹ ṣe ìdúró ti rí yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí tó ń la àgùntàn. Ẹ̀wọ̀ ẹ̀fìn yẹn láǹtí mi, eré tí mo sábọ̀, ó tó kí n laagun. Mo fẹ́ fún yín lówó ni. Àǹtí mi, ẹgbàá 50,000 ni ẹ̀gẹ́ bá wà nǹkan fi rà. Bọ́lájí, ṣé kò sí lójú owó? Ara ó sì tún mo wọ́sùn káàkiri náà ni ẹ̀gbọ́n mi, one or two things tí mo ń ṣe náà ni jámá. Náà ni jámá. Bẹ́ẹ̀ni. Bọ́lájí, I'm a professional nurse. My husband is okay. Sí nǹkan tí mo fẹ́ fún owó ẹ̀ṣẹ̀ àfi tí mo máa fún ẹ lówó lókù. Àǹtí mi, owó ń tó lówó, ẹ kó mọ́ ìtẹ́lẹ̀ náà ní kẹnu, ẹ̀yẹn ṣáà máa gbàdúrà fún mi, Ọlọ́run máa pèsè fún mi. Ó dá ọ ṣe o. Ọlọ́run á bá mi fi sanwó. Ó ṣe gan ni. I appreciate it. Ṣé ìwọ tó fẹ́ rí fún náà nìyẹn? Ẹ ti gbàgbé àwọn àdéhùn tí mo ṣe fún màmá rẹ̀. Pé kí ni? Pé tó bá kí mi nìkan, iṣẹ́ ọkùnrin yẹn màmá ṣe. Ara àdéhùn ni mo mú ṣe. Ẹ ṣáà bá mi fìfẹ́ gbà kí n máa gbàdúrà fún mi. Ẹ ti gbọ́. Ẹ kì í tẹ̀ máa lọ àǹtí mi sáré lómi ìtọ̀ fún fẹ́ mi tọ̀. Ẹ wá. Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ kọ etí kejì náà sí. Nǹkan tó ṣe yìí ò dáa. Àǹtí mi fùgásì lọ sí ilé. Fùgásì nonsense, wọ́n báwo ló ṣe máa lo etí méjì náà? Sí nǹkan bẹ́ẹ̀. Kò sí nǹkan bí kí ni? Okay, táwọn ọ̀rẹ́ mi tó ń bá rí ẹ sí, how do you want them to feel about my younger brother? It's not nice now. Àbúrò mi ṣe máa jẹ́ gangster, I don't like it. Ó dà mo ti gbọ́dọ̀ máa rí mi lẹ́sìn máa yọ ẹni rí ń bẹ̀rù. Gbogbo tattoos yìí ó ti pọ̀ jù. Ilé ò ṣe parẹ́ mọ́, bọ̀ ẹ̀ máa yọ lè. Ẹni rí lè bẹ̀rù. Bẹ́ẹ̀ kọ́ long sleeve kò máa dress bẹ̀rù. Àǹtí mi fi ẹlẹ́ lọ dáná fọ́kọ yẹn kí n máa sálẹ̀ tí mo lọ kò sí tán. Bọ́lájí change o. Ẹ bá ń kọ́kọ́ ẹ bá délé. Kí n bẹ́ẹ̀ kọ́kọ́ mi, ṣé nǹkan tí mo bá ẹ sọ nìyẹn? Àǹtí mi máa lọ máa dànù dúró. Ó dàbọ̀, múra sí. Kí ni màá ṣọmọ yìí lọ? Láìṣọmọ tó fowó tán. Àwọn oníkà àwọn gbogbo ẹ̀ àwọn máa ṣe kóbòkòbò káàkiri. Olú etí olú everywhere. Gbogbo tàtú ara. Kò ṣiṣẹ́ gidi ìwọ̀n máa bá wọ́n professional job kò ṣe. Ó ṣe gangster òṣìkiri. Ó ló dọ̀ ọmọ ọ̀tá gan-an.
Hey, baby. Hey, darling. You alright? Oh. Maybe. Babe. What is wrong? Can you share? I miss my parents. I miss them so bad. Especially my mom. Be better me approach you. I just want to share it because we share the same day. It's just so sad. So sorry. Look, babe, I understand how you feel. You'll need to affirm. She no longer affirm you alone. Just take it easy. I know how you feel, of course. In continuing, I suggest because she is boya ni rojo or our birthday. I can share for cafe power said that. Okay, that sounds like a good idea. Yeah, it is. I'm so devastated seeing you cry, babe. Please don't do this, please. Please don't do this. It's alright. It's alright. Please miss them so much. It's okay, I know. I understand how you feel. I know it's alright. It's okay, baby. I feel worried about you. But so that team should have been one. No, bó ṣe pé mi ò dá yín mọ̀, but àǹtí ò ti pè mí. And again, as you can see, nǹkan tó kọ bẹ́ẹ̀. Ọ̀kadà Marwa is not allowed in this estate. Ìyá náà ọmọ pápá sì láti wá nínú bíṣà. Wọ́n máa ṣe kọ́ báyẹn o. Ó dá ẹ pa àǹtí. Wọ́n máa gbé sílẹ̀ wọ́n máa lọ jẹ mọ́rò. Ẹ kì í pàǹtí fúnra ojú ẹ̀ máa bàjẹ́ ń sìn. Ojú ìyá ẹ̀ máa pò wá, yọ máa pàǹtí. Bọ́dá àwọn ẹgbẹ́ yín gbé wá síbi bí. Kọ́lá ní kọ́lá máa tẹ̀. Wọ́n àlẹ́ nu kí èsì kẹ́sì burúkú ìjẹ́ kí n wọlé ní ọjọ́ máa pè kọ́ tó wọlé ni. Ariwo pọ̀ nulẹ̀ ní sùúrù. Ó yá mo ti ń gbọ́ ẹ báyìí. Bó ló sọ pé ó wà? Àwọn ló ń pariwo, àwọn olè jẹ́ wa ń bẹ̀ yẹn. Ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ lẹ́jọ́ wá. No, ẹ má wulẹ̀ bá security fa. Mo máa wá mú ẹ fúnra mi. Mo ń bọ̀. Ókè ẹ̀yin bọ̀, òkè à ń dóde yẹn jọ. Ojú ìyá ẹ̀ máa bó ń sìn. Ẹ lè wọlé. Wọ́n ṣe gánà lẹ́nu géètì yìí. Àwọn pariwo iṣẹ́ tí wọ́n gbá ni wọ́n ṣe gan. Bẹ́ẹ̀ sá làwọn ẹgbẹ́ ń gbé wọlé. O kàn síbi pé o mọ̀ yàn rẹ̀ ṣé mo ṣe ń wọ ìbẹ̀rẹ̀ náà bá lè jọ mo ṣe pé mi ò mọ̀ yàn. Wọ́n máa ṣe báyìí ọmọ kò fi ẹ́ dẹ̀. Àti kàdé sojú ìyá màá bó. Ẹni sùúrù ẹ̀gbọ́n ṣe mọ̀ mí tẹ́lẹ̀ ni. Bí mo tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ ṣe ṣe é ṣe bẹ́ẹ̀ àpàdé mọ́ ẹ̀bẹ̀ kẹ̀. Ẹ ṣáà lọ skul ẹ ká nǹkan tó kọ́ bẹ́ẹ̀. Àwọn ìjọba làwọn arábà ti ṣòfin àwọn máa tún rúfin ni. Ìyá ẹ̀ máa gbó àwọn máa bẹ́ẹ̀ wí fún wa ni. Ó dà pọ̀ mọ́ orí gàtú wa. Ẹ lè wọlé síbi ìṣáálẹ̀ mímọ́. Ọlọ́jà mi. Ìjà ẹ̀ tó lóyún ni tí mo fẹ́ máa fọ́jà ẹ̀ mú ọ. Adábí tó ti ń bọ̀ jọ. Àmì Ọlọ́run yọ yàrá láti pé mọ́rò fún ìyá ẹ̀. Àǹtí mi. Bọ́lájí. Àǹtí mi. Ẹ ká wọlé mi. Bọ́lájí. Àǹtí mi. Àǹtí mi. Ṣorí ọjọ́ tí n bá ti ní pátì tí ó rí kwaya ru àwọn tó kó wà ẹ̀ ọjọ́ yẹn mo máa pè é.
Àǹtí. Àǹtí èyí tó wá sọ ẹnu ọ̀pọ̀ àánú kì í sọmọ bẹ́ẹ̀ ọmọ bá ní wá o. Ẹ wá ẹgọ́ ẹ̀ sáà ti pè àti ẹ̀ tó sọ pé ọ̀dà fẹ́ bàtà àti ẹ̀ jẹ́jẹ́ kò mọ́rú tiwa ní ṣé ọmọ mi náà má dé níbi ọ̀dà àti ẹ̀ ní sóríire tí bá tún dé nígbà pa mí. Àlàyé ọba àrẹ́pọ̀ sínú márùwá yìí o. Bá a sọ pé mi ò fẹ́ sọ ọba àrẹ́pọ̀ sínú márùwá yìí o. Ọ̀pọ̀ aláṣọ ni ẹ̀ ní sóríire. Ṣé bá dé lẹ́sẹ̀ ẹ̀ ní sàkóso ẹgbẹ́ mélòó lẹ́rí bíbí irú ìrà ìkọ́ gidi mọ̀lẹ̀. Eko mi, thank you so much. O ṣe gan kwadro tí mi lẹ́ni. But babe, I do better you know. No, mo pé tí ọba gẹ̀ẹ́sì mi mo ṣe wà ìkọ́ ní kọ́sẹ̀ because all the guests, everybody that came, you know, it was so thoughtful of you to invite them and they made me happy. And that's thanks to Almighty God and to you, my Paramount, thanks to Almighty God. Thank you so much. much. You know, your happiness is paramount to me. Yeah? I know. I don't know all of our plan. Yeah. Thank God. And ọkọ jẹ́ wípé àbúrò ẹ̀ tó ní mo máa meet tí mo dẹ̀ eager to meet birthday ló tún wá ló tún lọ láàtórí. Because the very reason tó fi jẹ́ kí màá tiẹ̀ meet sin kò yé mi. Kò yé mi o. Babe. Yeah. O ní believe pé Bọ́lájí wá. Wá bí introduce me rí o. No. Ó wá. Ó bá dé pè mí láti ẹnu gate pé security harass ohun kíní kan mo dẹ̀ ní kò ní sùúrù that I was coming there because it was even so rowdy. Okay. Bí mo ṣe débẹ̀, baby, mo sọ fún Bọ́lájí pé kó padà láti bẹ̀ ni, kó má bọ́dà láti wọnú estate mi. Babe. No, this has to stop. Ó ṣe máa ní kó padà. No. I've been eager to meet someone for a while. Ó tún wọ́n kí ló ní kó máa lọ fún? No, baby. Ó ṣe máa ní kó padà now. Baby, calm down. No, you should calm down. You should come up Jẹ́ this. kí ìṣàlàyé fún nǹkan tó ṣẹlẹ̀ tó bá rí àwọn sọ̀mọ̀rí tí Bọ́lájí kó dání. Ojú wọn báyìí, ó ràn kó báyìí ni. Ó wá pọ́n bí ẹ̀ṣẹ̀ náà. Wọ́n ti mọtí, they were reeking of alcohol. Báyìí náà kí mi náà sàmì náà ṣe, mama, I was scared. Wọ́n fẹ́ rága bọ̀ mí. Babe. No, so that wọ́n ní embarrass me. Wọ́n dẹ̀ ní embarrass àwọn guests mi àti wọn náà ni mo ṣe ní kó padà àwọn àtàwọn sọ̀mọ̀rí ẹ̀. No, that is not the way things are done. Even at that, gan, ó lè ní kó wọ́n nìkan wọlé káwọn sọ̀mọ̀rí ẹ̀ máa lọ. I mean, ó lè ní kó máa padà now. Ẹ tí mo ti fẹ́ gà láti meet for a while. Baby, you need to see those gangs. Like they were... Okay. Gbogbo kìíní náà ẹ̀yin obìnrin máa ń kàràmọ̀ nǹkan ju bó ṣe yẹ lọ. Ó lè jẹ́ ọkàn méjì ló tẹ̀lé wá báyà tó ń pariwo pé bóyá kó kéde kan. Whatever it is, family is family, I told you. Má bínú. You know what will happen? I'll call him. Ó máa padà wá ni. Ṣùgbọ́n kò ní many anybody dání òun nìkan ó máa padà wá. However, whatever you want. You're going to meet him I want to. Wọ́n tún jẹ́ kó dàbí pé But you need to see those people. Those people how? Stop aggravating issues. Stop escalating it. Let's drop it. It's okay. Because me, I'm even tired. And I'm tired now. Show me for me massage. Massage to my knee, party to Louis. I don't want. Oh, what again? I know the best way to say thank you. Go no fair. Be a thank you. And also, see problem there. Also, thank you. No, Kilo my share. Kai. Ó dogun o. Ó dìjà o. Mo ló dogun o. Ó mọ̀ dìjà o. Ẹ ń bá pé kí la ṣe là ń ṣe. Ó ṣá. Òrán sí mi kò fẹ́ rí mi. Èmi ni. Kí ló happen? Ìwọ BJ àbí kí ló ń pè ìwọ yìí? Ló sọ èmi òòṣà, the object of ridicule. Èmi òòṣà tí gbogbo èèyàn ń bẹ̀rù. Wá dẹni tó ń fi ṣe ẹ̀yẹ. Ó jẹ́ kí èmi òòṣà fọ pátá. Ogun yamayama rí rere. Ibo ló ti rí? Ibo ló ti rí ogun yẹn? Èmi fẹ́ dá character. Tí everybody ń bẹ̀rù. Mo á di oníyẹ̀yẹ̀ nítorí tiẹ̀. Wá náà, mo ránṣẹ́ pé ẹ̀. Ìwọ náà dẹ̀ wá. Ṣé o mọ̀ pé kò ń ṣe gbogbo ìpè ni wọ́n máa ń jẹ́ ni? Ṣé o ní àìdíà mẹ́rin tí mo ti pa? Listen, BJ àbí kí ló ń pè ẹ́? This will be your last on earth. Òòṣà, kò yin ìbọn ẹlẹ́mẹ̀ 20 kò lè jù torí pé àbá tálákẹ́ bó bá dá ló ṣà òkè ń gbà.
bá gbé bọ̀wọ́ ẹ̀. Irin méjì bá fojú kọra wọn ìkan ajá tẹ fún kan ni ó gànàná ìjọba. Mo bísí lónìí mo dẹ̀ ní ìkọ́fẹ́ mi ẹ̀ ṣe àmọ́ orú ẹ mú mi lu ghetto yìí orígun mẹ́rin ghetto bó ṣe tó mo fẹ́ kó orin kó gba báyìí kó máa lọ alọ́ lámilámi là ń rí ẹnìkan kì í ráàbò ẹ̀ bàbá ẹ̀ kó máa lọ àṣẹ ni ọba ń dá ọba òkè ń dábàá mi gbọ́dọ̀ rẹ́sẹ̀ ẹ̀gbọ́n ghetto yìí yá. Ọ̀rẹ́ ní máa fojú lé mi ẹ̀ bọ̀rọ̀ àbọ̀ láṣọ òmùra. Èmi wọ́n fún mi ṣeré. Ó ṣá ó ṣe ojú ó. Ibo tí ń jó ṣá. Òjò bàbà tápọ̀ jẹun má dà fún ẹ èmi BJ kékeré ojú atákéré oníṣọkọ ojú. àjànàkú ìṣẹ́rù rẹ̀. bí mo ṣe gbọ́ nìyẹn o Lagos wọ́n ní ọmọ BJ yẹn ló lé òṣàpá wọ́n dẹ̀ ní kó o ṣàdédé lé pé kó tó lè lé kó o nu ghetto yìí olùgbé kan wà ń bẹ̀. ọ̀gá ṣé ẹran tí oníwo máa ń pọn yàn. ìyẹn mi o. BJ Ọlọ́run. wọ́n ṣe BJ kékeré ẹ̀. mẹ́ni ṣe. ọmọ ilé dámúdàn ló lé ṣàkóso ghetto. ọbẹ̀ ẹ̀bùn ṣojú lásán. ẹ bá ṣe ń sọ náà nìyẹn ní kankan lè mú wá wò because àkànlè wà ń bẹ̀ tó bá ń ṣàn bí agbára a gbọ́dọ̀ fi full stops. wáì tí BJ yẹn máa yẹ ṣe irú kan yẹn ó yẹ ká dá sí màtá yẹn náà. kí màtá yẹn má kàn dúró bẹ́ẹ̀. smart ó ṣe kọ̀ wá ṣọ́jà lè ní. ọmọ area boys àti area boys ń bá wọn pò kò kọ̀ wá náà. àwọn ọlọ́mọ nǹkan tó jẹ àwọn ọlọ́mọ nǹkan tó ń lé àwọn fún. ìtura ní pé kọ́ má jalè tó bá jalè ká mú wọn ká pa wọn. ẹ mọ understand but irú BJ yẹn kéré òṣà dàgbà so táwọn méjì wá fẹ́ wá try láti máa gba. smart ọmọ tí ó pọn lóhùn ọsàn mọ́ báyìí ó dẹ̀ wọ́ṣọ ẹ̀ ọmọ tí ó pọn lélẹ́yìn náà tí wọ́n lẹ̀ kọ́ bá wọn kò tí wá ní pé kó má dé sáà ìdọ̀dọ̀ wa kó má kọjá ààyè wọn tó wà dẹ̀ ti kọjá ààyè wọn kó má ṣe bó ṣe wù wọ́n lọ. kí má dà sí wọn. wọ́n dà sí wọn má mẹ́ni lè mọ kó lè rí àpáta. ní ìwà nígbà máa ń sọ nǹkan mi rẹ̀ yíjú sí mi. àkàrà tó bá ti bá mi sọ̀rọ̀ náà ni máa dá ọ. bí a sọ nǹkan fún mi bí a sọ nǹkan tó jẹ ẹni gbọ́dọ̀ á lọ bẹ́ẹ̀ mọ́ mi kí ló wà lẹ̀. ẹ má fojú di mí mo ní ẹ má fojú di mí torí ẹni fojú di mí àwo 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 ẹ má fojú àná òkú kẹ́bọ̀rà má bàbá yín láṣọ mo ní ẹ má fojú àná òkú kẹ́bọ̀rà má bàbá yín láṣọ àti jura wàlà àti jura wàlà àti jura wàlà ti jàkadì kan. Ó kọjá wájọ àti Yorùbá onídọ́kímẹ́ntẹ́ nìkan lè gbé omi àtàtẹ ò lè fi bọ́jú. Àbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra àbẹ̀tìlẹ̀ máa gbẹ́kẹ̀lé ra. ó lè ní o bá mi ó lè ní ó kàn ṣe rádaràda ni àmọ́ gbà táwa ti gbá a mú òun la ṣe kọjú ẹ̀ sóòrùn alẹ́ a ní kó máa bóòrùn alẹ́ pò adẹ̀sómọ́gì gbàgbé ó dẹni àná straight kóòrùn tiẹ̀ pa fún wa. ilé àjẹwọ́ nọmúrúsù rè ọmọ ṣètánì ọmọ burúkutu tó mú burúkúsù ọmọ burúkú lélẹ́yìí o tó bá dìbò gbé wá síworo bọ̀ gbogbo eré tó lòun mọ̀ sátó àgbo wá dédì ẹgbẹ̀yìn eléyìí. alẹ́ aláyọ̀ mi eléyìí ó ká lágbọ̀n o
Àní ní yájú ni eléyìí o gramẹ́ ló jẹ́ wà láìtàlá. Ó ń gbé wa kiri inú zungu báyìí. Bó ṣe ń gòkè àràfà ló gòkè olúmọ ló kù tí láyé kò. Òkun tí máa rọ̀ eléyìí. Lagos #1. Ẹ wo ẹ ṣàánú mi. Àná ẹ̀mí mọ wíwọ́ ẹ máa rí lélẹ́yìí. Wàláhì tàláhì tẹ́ bá lè ṣe kiri tẹ́ bá lè fẹ́ mí lẹ́ni kẹ́yẹ kí n máa lọ. Wàláhì mi ní jalè mọ́. Wọ́n ti ṣe nǹkan tí ò dáa fún mi. Wọ́n ti bà gbogbo àjẹ́rí wọ́n ti rìn mí sínú ilé wàláhì. Ẹ ṣàánú mi torí Ọlọ́run mi ní jalè mọ́ nọ́mbà 1 ẹ ṣàánú mi. Mo pé bóyá máa rí lélẹ́ ìtìjú ìpọ̀ àwọn dọ̀tí mi wọ́n bójú mi jẹ́ ìgboro Ọlọ́run. Ọmọ ṣe máa rí ni olúwa mi tó fi da ayé fẹ́ ń ká ẹ̀rọ àwọn ọmọ ọba wọn ló ń fẹ́ kiri. Àlàyé bẹ́ẹ̀ tí wàá ń wo yìí kò ṣiṣẹ́ ọwọ́ kò kọ́ṣẹ́ oṣù ara àwọn obìnrin tó ń bo obìnrin lójú jẹ́ rè bódà ìwà yóò máa jẹ ilẹ̀ ń bí ní tójú ò lè rí ojú ẹ̀ máa rí ń dílé ni. Kí ló tó yẹ pé dáná kan náà gbogbo ẹ̀yin òbí máa sọ? Tó bá ti mú yín tán, ẹ máa fọ́lọ́ àná bí ẹ máa fi bẹ̀ wọ́n pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Ọba dẹ̀ tún fi ilẹ̀ sẹ́mi tí yẹn lọ́tún lọ sí tó lè máa ń ṣíwọ́ ni. Àṣà ń ṣíwọ́ ló lè lọ́ọ̀bà payí ẹ̀ lè fò lélẹ̀. Bá a ṣe ń try nígbà ká fọ́nú ghetto yìí mọ́, kó má sọ mo lè kọ́kọ́ nu ghetto yìí. Bẹ́ẹ̀ lẹ́yìn sọ wípé ẹ máa pọ̀ sí. Tẹ́ bá ṣe ń pọ̀ sí, bàá náà máa pa yín. Ẹ jọ̀ọ́ ìṣàánú mi. Smart. Olúwa mi. Iron lady. Ogo. Aṣọ ọjà. Ẹ tù ẹ mú lọ fún ìjọba àṣìṣe. Ẹ má fojú di mí. Ẹ má fojú di mí. Torí ẹni fojú di mí. Wà á jẹ òkú yá mi. Bàbá mi tú ẹ jẹ́ kí n mú wá. Èmi ni máa mú ẹ débẹ̀ gangan fúnra mi. Ẹ má fojú àná wò. Ẹ bọ̀ra má bàbá yín láṣọ. Mo ní ẹ má fojú àná wò kú. Ẹ bọ̀ra má bàbá yín láṣọ. Àti jura wàlà ti jàkadì kan. Àjura wàlà, àti jura wàlà, àjura wàlà ti jàkadì kan. DJ. Mo ti kú tí ń pọ̀ mọ́dé bàbá. Adáyéwá láti wá o. Ẹbí àwọn mo kàn wá lórí tàbí ẹ̀rọ náà OPC ẹ̀ wọ́n ti máa kó bá o. Bíbo kòjọ́ wọ́n dáhùn sẹ́ wọ́n jọ wọ́n pọ̀ ẹ̀rọ pa wo. Wọ́n náà dé sẹ́ eléyìí àkọ́bọ̀ lọ pa o. Àsìkò ti tó ti máa tẹ̀ sáwọn OPC lára. Wọ́n ti ṣe é mọ̀ ní ghetto yìí. This time around, á fọ ọmọ ìyá mi. Movement já lé wọn. Ká máa lọ bẹ̀rẹ̀. Aláìsàn lè gbé gẹ̀ẹ́sì. Ó dọ̀tún. Àwọn ìyá kò tóbi nígbà. Ó máa ń nígbà. Àjura wàlà ti jàkadì kan. Àjura wàlà. Àjura wàlà ti jàkadì kan. Àjura wàlà. Ó máa ń jẹ́ gangan ni. Ẹni juni náà lè juni. Ẹni juni náà lè juni. Mo fẹ́ kó ṣe bẹ̀yìn díẹ̀. Grandma yín gan wàhálà yín pọ̀. Mo ti máa ń sọ fún yín gbogbo stress tẹ̀ kàn fúnra yín yẹn nídìí ẹ̀. Mo ti sọ fún yín pé nǹkan tágbára yín bá ká láti ṣe ẹ ṣe èyí tágbára yín bá ti ká ẹ fi sílẹ̀ mò ń bọ̀. Èyí tágbára yín bá ti ká ẹ fi sílẹ̀ tí bá dé màá wá ṣe ẹ̀wù nǹkan tẹ kóra yín sínsìn. Wo ó kàn ń bá mi wí náà ni ó mọ̀ pé mi ò lámọ̀jú kúrò ká jókòó sínú ìdọ̀tí kí n wá dìgbà tó bá tó dé ká tó ẹ̀ṣẹ̀ gbálẹ̀ lé. Bó náà mo ní kí n ṣe kó tó di pẹ́sẹ̀ mi kọ yọ̀ ń bẹ̀ mí kú ṣáṣẹ̀ ń gbà mi ò ṣe ń gbà ọjọ́ bó lẹ́dà. Lámójúkúrò òun kọ́ ló ti ṣẹlẹ̀ yín sìn. Ọjọ́ bó lẹ́dà ohun tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dá mo ti gbọ́. Ẹ ní kí ṣe máa ṣe é sáà máa jẹ́ kí n ṣe kí ní ìbá ẹrú bó ẹsẹ̀ yín ṣe wù náà. Ó máa lọ lẹ díẹ̀ ní ọmọ pọ̀ ń dùn mí ni. Òun bùkún máa ń ṣe díẹ̀ pẹ̀lẹ́. Díẹ̀ ní díẹ̀. Àgbàdo ń pélé gọ́ọ̀sì rẹ̀. Nǹkan máa ṣe yẹ́ ẹ̀sà, èmi fún ara ní máa múlẹ̀. Ẹ fáwọn ilé stupid ṣá. Ṣé wọn lágbàlagbà lórí ìjókòó náà tí ẹ lè kí nuisance làwọn eléyìí o. Ó bọ́ ṣe ń pariwo. Gbọ́ fi tí wọ́n lẹ̀ o, kí n tí wọ́n pẹ̀lú tí. Ṣé àwọn eléyìí bó ṣe rí wọn wọ́n jọ ẹni tó láṣọ gidi lórí ìkọ́ni? Ẹ ó ṣe mọ́ ni.
jọjọ́ máa bá tiẹ̀ lọ o ṣórí bó ṣe ń ṣe rádaràdà wọ́n ẹ̀ kiri yẹn gbogbo ohun tó gbójúlé tó ń pè lágbára tó lérò pé bóyá tó fi ṣe gàlẹ́gàlẹ́ ká àdúgbò yẹn kò mọ̀ pé ohun tí ò tó nǹkan báyìí ni ohun tó lè bàjẹ́ lọ́wọ́ kan ni ṣé ọ̀rá fílẹ̀ òjò tó bí. eléyìí lágbára báwo lẹ́yìn ṣe mọ̀ pé lágbára irú agbára wo ló ní. ọmọdé ń ṣe ẹ ọkọ mi ṣorí tí àgbàlagbà bá rí lórí ìjókòó lórí ìdùbúlẹ̀ pàápàá bọ́mọdé bá gorí àjà kò lè rí o ṣòdẹ̀ wá rí gbogbo ohun tó gbójúlé tó ń pè lágbára ẹ̀ ohun tó tu ohun tó dé gbogbo ẹ̀ ní mọ̀mọ́. grandma. máa ṣe tiẹ̀ lọ. ẹ mọ ohun tó tu ẹ mọ ohun tó dé. wo ó ti tó ohun tó ṣe yẹn láti tó jẹ́ ló ń dùn mí. àǹtí mi ẹ̀ ń gbádùn bíbá yìí o abẹ́rẹ́ àwọn tí olóhùn ńlá tẹ tòjọ sí bíbá yìí abálájọ inú ṣáà wò pé máa fẹ́ fàǹtí mi lówó á ní kí n fílẹ̀ àṣẹ small London lẹ́ ń gbé bíbá ó ga o àǹtí mi. mo máa ń sọ fún ẹ lówó ẹ mú o jẹ́ kó wó ẹ gbà pọ̀ ẹ̀ tó ní rárá o ìwọ fẹ́ ṣèṣe ọkùnrin ni pé mò ń jẹun ọmọ àbó ti gbàgbé. ó tiẹ̀ dàbẹ̀ ṣẹ́rí gbogbo tí mo ti ń kó fún yín látijọ́ ìní ni máa gba gbogbo ẹ̀ pátá káàṣì ni o torí mọ̀ pé káàṣì lè wọ́n yín nílé. Bọ́lájí kò sí problem gbogbo ẹ̀ ni mo máa kó fún ẹ ìgbọ̀ngàn ló gan ló tí fún mi tó jẹ́ ń gbọ́ràn tó jẹ́ rí mi mú mo gbàgbé ọ̀rọ̀ gbó kí ló fẹ́ jẹ́ kí n ṣe ẹ́ lálejò. oúnjẹ ẹ bọ́ síbẹ̀ àti ọkọ̀ fún mi ẹni sí kan náà kí ọkọ̀ fi tẹ̀kùn àwọn kan tí mo rí ìgbà yẹn ńláńlá wọ́ọ́dà pẹ́ẹ́nẹ́ sí yẹn pé. Bọ́lájí òde o òde táìdé sí ò tí jẹun ò fẹ́ mẹ́nẹ́ sí tó torí Ọlọ́run compose ara ẹ̀ o. àǹtí mi máa fọ ẹ fún mi ẹni sí kí n fi tẹ̀kùn. èèyàn kì í mọ ẹni sí on empty stomach kí ló kọ́kọ́ fẹ́ jẹ ní kókó. ẹ kì í kọ́ mi ẹni sínú. my baby ó kì í ṣọmọ àlè. How are you? How are you? Fine, sir. Oh, hi. Fine, sir. How are you? Fine, sir. Bọ́lájí. Mo ti rí imú yẹn. Báwo ni my brother? Fine, sir. Ó lágbára. Ẹ tó fẹ́ kí mọ̀mọ́ finally mọ̀ yìí o. Kí ló dé ẹ tó kọ́ lé landline o? Very fresh. Ó dàbí tèmi mo kọ́ rákọ́ tá ń ṣó ni pé kó má lọ pọ̀ jù. Onírè pété kó rà mí. Àbẹ́rẹ́ rí. Sójú wa padà tiẹ̀ bá jẹ́ mọ̀ wá mi lè mọ̀. Bí ìjẹ́jọ́ tó fọ́ fún tọwọ́ mi kékeré. No, mo like it fine. Ẹ tí nǹkan tẹ fi jọra ń sọ. Àbáwọn tí blood wa ó connect lọ́wọ́ ni wa. Báwo ni ṣó já ṣe fàájì? Báwo ni ẹ̀fọ́jú? Mímu fi yẹn dá mi. Torí ètò jíjẹ yẹn wọ́n á gbọ́. Ẹ jẹ́ freshen up padà. A máa ṣe fàájì yẹn gan. DJ. Yóò pẹ́. Mo fẹ́ freshen up mo bọ̀. Mo fẹ́ fi jókòó jáde. Jókòó dáná. Okay. tó bá gbẹ́sẹ̀ tí mo ti ṣe lọ máa bá ti ẹ jẹ́. Màdámù ọlọ́run ẹ bá ti jẹ́ mi. Bàbá ti bá ń sọ̀rọ̀ ẹ̀ gbọ́ o. Bàbá ló wà lọ́wọ́ mi yìí. Ọ̀wọ́ lẹ́sọ̀. Ọmọ má ti ọjà kìtà fún mi. Má ti ọjà kìtà o. Àfúnjẹ alánàkọ́ndà. Ó ti yẹ káwọ́dà. Aláṣẹ movement.
jó mi. Lójú mi lọ́jọ́ kó má ṣe parẹ́ lọ́jọ́ lé ẹ mọ́ fi náà mọ́ jó mi ayé mi ti bàjẹ́ ìyá ògùn ọdún máa ṣẹlẹ̀ ní gẹ́gẹ́ jù ọ́ máa pàdé ẹ̀jẹ̀ náà mọ́ wíyọ̀ tí wọ́n jẹ́ kọ́kọ́ ni wọ́n ti rìn mí lọ́rọ̀ wọ́n ti fàyè mi jẹ́ ọ̀dọ́ ọ̀ṣọ́gbẹ̀ lẹ́yìnbó wọ́n ti fàyè wọ́n ti fọ́ mi lọ́rọ̀ ayé mi ti bàjẹ́ ó ló wà nú atẹ́gùn bó ló ń tẹ̀lé mi jáde sí ni ojúkòrò kí n pojúkòrò jẹ jáde jẹ́ kiri ẹ̀ tó bá dẹ̀ lè jáde á jẹ́ kó bẹ̀rù mi nìyẹn jáde tó bá tó gbàgbá jáde jẹ́ kiri ẹ̀ lé mo sọ náà ìkọ́ àmì kí ló ti ń pè ẹ́ mi wàá bá ẹ ṣeré rárá ìwọ ò ta àfàsókè òyìnbó borí òun tó bá yóò bá rí ẹ tọrún òwò ẹ. bíjè. ìbọn ní tọwọ́ ọmọdé ò bá ti tẹkùdà ní òní béèrè kú tó pa bàbá ẹ. ẹ ṣé mi ò kí wàá lókàn gbẹdọ. ọwọ́ mi ti tẹkùdà báyìí mo fẹ́ béèrè kú tó pa bàbá mi lọ́wọ́ ẹ. bíjè ṣé ẹ pọ̀ nínú afẹ́fẹ́ ni àbí wọ nìkan níbo ló ti kàn níbo ló ti rí ká ń ṣèkìyà ẹ fún ẹ èmi Lagos kí ọmọ àfìjàbí àfìjàbá ẹ lẹ́rù èmi. ìwọ pa àbá àtìyá mi ó mọ̀ pé oyún ogún ọdún a máa gbóná fẹ́lifẹ́li lẹ́yìn ló máa jẹ́ ilẹ̀ Èkó kò ní dọ́là. ní sùúrù ká ló ń jẹ ká ní yẹ ẹ̀ta ní bàbá ẹ̀ kí ló kàn mí pẹ̀lú wọn ká ló ń jẹlẹ̀ ikú ti yẹ lórí èmi ti pẹ́ tó bá kọ̀ọ̀lá á tún dọ̀là tó bá dọ̀là á tún dọ̀là tó bá dọ̀là á tún dọ̀là tó wọ́n là kì í tán ó ń ṣerú mi mọ́
ṣòro kùdà tó wà tó ń gbé kiri yẹn bí a kò máa gbé lọ́lé tó bá kọ̀ tó bá gbé lọ́lé tó bá ṣáájú nínú nǹkan búkú máa ṣe o. Lagos ìwọ ọmọ pé ìtàn tí wọ́n sọ fún mi ní ọjọ́ yẹn pẹ̀lú àwọn tó lọ pa ìtàn ayé mi ló sọ fún mi. Eko ìwọ ló pàyà àti bàbá mi. bíjè ní sùúrù bíjè ní sùúrù ṣáà ní sùúrù ìtàn ọ̀. mo ti sọ fún ẹ̀mí lẹ́jọ́ fẹ́ bẹ́ẹ̀ rò lẹ́ni. ní sùúrù bíjè ní sùúrù ṣáà ní sùúrù o ṣòro ìtàn ó ṣètàn mi mọ̀ bọ̀ nǹkan tá a lè jọ sọ ni mi mọ̀ nǹkan tó ń sọ. mi ò wá bí láti wá bẹ ṣeré mo ti sọ fún ẹ ní ìlórí mọ èyí nítorí mi náà ló máa jẹlẹ àṣẹ ọkà níbẹ̀ lẹ́nu ọkà àṣẹ mi dà Lagos ilẹ̀ kí omi àtẹ̀já rẹ̀ kó máa gbẹ. bíjè yóò bá ẹ ṣeré mo sọ fún ẹ pé nínú ó máa jẹlẹ. tábà sókè onílé borí tọ́ba yóò bá rí ọmọ kútọ̀ ló ń wú ẹ̀. ẹ̀wí fọmọdé pé àtàrí àjànàkú ìlú rẹ̀. mírí méjì bá fojú kan àwọn ìkan ọjà tẹ́fún kan ni ó dáná. ẹ fẹ́ kú pálábà ń ga ni kò sẹ́jọ́ wá dúró wò. Ọlọ́run ọba gbogbo akúbú amú fọ́ fún ẹ o àṣírí ọgbọ̀n ọdún ó máa ń gbóná fẹ́lifẹ́li ká lọ máa lọ gbọ̀ngàn ń bọ̀. ṣèbọ́jọ́ náà ní ibi àná tí Lagos dúró mi báyìí tó ń bá BJ sọ̀rọ̀ aláìmọ̀ wípé ara BJ ní só ti ń rùn. àbíbí náà kan ló wà tó ti ń advice ẹ ká Lagos ti mọ ọjọ́ yẹn kó má mẹ́nu bọ̀rọ̀ ẹ. tí Lagos ò bá mẹ́nu bọ̀rọ̀ ẹ èmi ọlọ́run ọmọ yìí ò ní mọ tó ń ṣẹlẹ̀ yẹn Lagos náà ṣe máa wà nù ayé àjọ máa ṣe ń tàn. ó kàn dẹni àná ikú dẹ̀ pa gbogbo ẹni tí ò lè dárò. ẹ̀yin ọmọ ìyá mi. ṣé a máa wá fi iṣẹ́ OPC sílẹ̀ ni àbá máa continue torí ẹni tó kó wájọ náà ló ti lọ yìí àbí. káyé iṣẹ́ OPC sílẹ̀ báwo fífi fíìmù ni wọ́n máa fi láàká sórí iṣẹ́ OPC táwa ń ṣe yìí a máa ṣe kú a lè máa fi lọ́mọ lọ́wọ́ torí kò ń ṣe ṣe òkú kò ń ṣe tí wọ́n gbọ́dọ̀ báyọ̀ ń bẹ̀ ẹ ṣáà ti mọ̀ wípé inú ghetto yìí àwa la jẹ́ kó ní peace bó ṣe wà peaceful kò ṣẹ̀yìn wa opportunity fún BJ yẹn ni tá a bá sọ pé àṣemọ wọ́n máa fi gbogbo inú ghetto wọ́n máa fi lákàlàkà ó dẹ̀ máa tọwọ́ bá wa náà lójú bọ̀ kò ní mọ ibi tá a kù sí àti ibi tá a tó ó ti yé yín lẹ́yìn ká sì dúró wa OPC ni wá o a lọ bí kankan o òṣèré ni. ìdá lọ àbáná is too late ọlọ́run bá ń gbọ́ oríta tá a wà yìí no retreat no surrender ni nínú ghetto yìí a lè fi sílẹ̀ fẹ́ anybody iṣẹ́ OPC ó lọ fà gan jáfẹ́ lọ kọ́ shoemaker ni possible. tábà ní ká fi wèrè sílẹ̀ kó sòkú ìyá ẹ̀ á ṣe yamayama ni ilé ògbà ọ̀nà ògbà òun ló ṣe rí aráàgbà táàtì ìkúta wà láyé táwọn bọ́ọ̀sì ń ṣe báyìí tábà wá fiṣẹ́ yìí sílẹ̀ àwọn àdúgbò wọn nílé sùn wọn nílé wò kí wọ́n lè rí iṣẹ́ ta ṣe bíbélì ní ẹni tó bá forí tìǹde òpin òun làwọn àgbàlá Lagos ibikíbi tó bá wà Lagos ọ̀run rí ẹ èèyàn nínú èèyàn tó bá jẹ́ wípé lóòótọ́ látún máa ń táyé wá mo pray kí n mọ Lagos máa padà síbi ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ó ní no retreat no surrender. OPC together we fight for our rights. OPC together we fight for our rights. ohun àfọwúrọ̀ ṣe àṣẹ ó jẹ́ abọ́dàlẹ́ o. èèmọ̀ ara ìtàn ni ó dá lọ́la. ọ̀rọ̀ ìtàn ohun àfọwúrọ̀ ṣe ó dá ọ̀rọ̀ ìtàn bó dọjọ́ alẹ́.
Bọ́lájí gba ọ̀bẹ yìí lọ́wọ́ mi sẹ́. Anything for Russia. Gbà lọ́wọ́ mi! Gbà! Ìdẹ̀rẹ̀ bá àwọn ìyọ̀pá yàn tí mi lè pa yín. Bọ́lájí, pa mí. Pa mí bó ṣe pọ́kọ̀ mi. Ọkọ yín. Báwo ṣe máa pọkọ yín àǹtí mi? Bọ́lájí, ó ti gbàgbé mi. Ó gbàgbé pé yóò kọ́ lọ́dọ̀ àwọn ìjú méjì. Bọ́lájí, ó mọ̀ ẹ́. Wọ́n kẹ́yìn sí mi, mo dá ẹ̀ mọ̀. Bọ́lájí, tó bá rìn tí mi ò rí ẹ tí mo rí ṣáájú ẹ, mo mọ̀ pé wọ́n ni. Tó bá jókòó tó dìde ìṣẹ́jú kan tí mo wọlé síbẹ̀, mo mọ̀ pé wà á mẹ́torí mo gbóòórùn ẹ̀. Bọ́lájí, tó bá wà láàrin èrò tó bá ní pé kí n yọ ẹ jáde, mi ò ní ṣiyèméjì tí màá fi mú ẹ. Bọ́lájí! Ibi tó dúró sí mi, ó kọ̀yìn sí wa. Ó wá mú ìbọn, ó fi sin èmi àti ọkọ mi, ó fi sin bọ́dé sẹ́lẹ̀. Àbí? Àbó ti gbàgbé pé ìgbà tẹ́ ń lọ, ìwọ ló kẹ́yìn ní gbogbo àwọn tó wá. Ẹ̀pà mi lọ́kọ̀. Bọ́lájí, ẹ̀pà ẹ̀mí lọ́kọ̀. Ṣé o gbé ẹni tó kú mi kú ní ayé nìyẹn? That is the essence of me in this world. That is my joy. That is my world. That is my everything. I am nothing. Absolutely nothing. You're my husband. Ẹ̀dẹ̀ pa Bọ́lájí, ọ̀pá mi lọ́kọ̀. Torí pé mú ẹ wá sínú ilé yìí. Mo mú wá sínú ilé yìí, ó wá rí gbogbo ẹ̀ àbí orí bó rí rekete, bó lè jẹ́ tèmi àti ẹnìkan àbí bẹ́ẹ̀ kọ́. Pé tó bá pa tán àjọ máa pín ogún ẹ̀. Bọ́lájí, ọlọ́tún wa mú mi ò bímọ fún. Èmi kọ́ mo ní gbogbo nǹkan tó ń wọ yìí. It doesn't belong to me. His family will soon come, they will come and claim everything mi ò bímọ fún Bọ́lájí. He cannot be ours! He cannot! Àǹtí mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ro yìí. Ìjọ tẹ́sí invite mi wá lẹ́yìn tí mo ti rí ọkọ yín, máàkì tí mo rí lọ́wọ́ ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé ọkọ yín ló pa àwọn pẹ́rẹ́ǹtì wa àǹtí mi. Ọkọ yín tàtú tí mo rí lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó nà bọ́ sí mi lórí, tàtú tí mo rí lọ́wọ́ ẹ̀ nìyẹn àǹtí mi. Ẹ dákẹ́ ni, movement. Alájẹ pa àwọn pípù yìí. Àná fún wọn lẹ̀ sẹ́, níjẹ̀bá yá. Ṣé ẹ ti yá wẹ̀rẹ̀ ní? Ẹ̀wọ̀n tó bá wẹ̀rẹ̀ tá ṣe. Àwa ṣẹlẹ̀ mi báyìí. Orúkọ àtẹ̀yìn mọ́ àtúkọ̀ lèmi jẹ́ o. Èmi ò dẹ̀ kí ń ṣe lọ́jọ́ ogun o. Ọ̀bọ yìí ló ń fọ́n bú sẹ̀rù àtẹ̀yìn nídìí kọ́ta nídìí nígbà ìgbà ìkọ́mọ pé kọ́ta máa lọ. Why did you decide to put law into your hands? Bọ́lájí, o lè gbé mi síta kúrò nílé mi. A lè sọ̀rọ̀ ní mọ́tò, o lè gbé mi sí bar, we can talk anywhere. Àǹtí mi ò lè sọ fún yín, tí bá sọ fún yín ní jẹ́ ṣe nǹkan tó wà lọ́kàn mi. Ṣé àwọn ìgbà tí wọ́n ṣe fún ẹni ṣe? You're under arrest. Please. Please.
ẹ mọ ọkọ ẹ mọ àlè ẹ rẹ sọ conveniently nígbà ẹ mọ ọkọ ẹ mọ àlè sókè kí ìyá ìyàwó ṣe máa ṣẹlẹ̀ lè fún ọkọ. ayé ń ṣe irú ẹ ọkọ dà. èmi ò sọkọ. kọ́mọkùnrin ò gbọ́dọ̀ gbérí mọ́. tí mọ́tò bá gbáyàn tó pààyàn mọ́tò náà ló máa fi gbé. o ò wálé o ò dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ pé ò ní wá sílé. téèyàn bá ti ń pariwo mi àyà mi máa ń já ni mo máa ń ní phobia mi ò fẹ́. èmi ni wọ́n fọwọ́ sórí fún o lè máa fọwọ́ sórí sí ìyẹ́ ẹ̀ bẹ́ẹ̀. èmi wọ́n mi mo kàn ṣe ni mo kàn ṣe láti júwe ikọ̀ fún yín ni pé kò tẹ́ ẹ ṣe ò right kò right mọ́mí kò right. get out. tẹ́ bá ń darúkọ tó nísìn bí ìgbà tó jẹ́ wípé ẹ̀ ń bu ata sí ojú ọgbẹ́ mi ni. kí ló ń ṣí ẹ. which kind butter you dey follow me play na ọmọ bá jẹ́wọ́ dé o má lọ wá o tó bá wá lásán ọmọ everything go pẹ̀kú ẹ̀ go mẹ́kú ẹ̀ go lẹ́kú ẹ̀ for you. ṣé o mọ ọkùnrin méjì mọ mi. it's all I have. where do I want to start from. yeah! ah! ọmọ yìí ti kú o. ṣé kò ṣe wípé torí pé mo wọnú ilé yín wá láti wá charge fún ajá tó wọlé tó ẹkùn. ó pè mí kí n má nínú ayé mi kí wọ́n ti rí fóònù ẹ̀ charge tí ẹkùn yẹn ò bá ṣọ́ra ó ṣeé ṣe kájà yẹn pa ẹ̀kùn tí ẹkùn yẹn bá ti nífẹ̀ẹ́ àfẹ́jù sí ajá. ṣe lè gbé lọ́nà tó jìn. yorùbá yà ti fine. ẹ lè gbé kánò àdúgbò. ṣe tẹ̀rí position tí mo bẹ́ ìméjì yẹn mo ti mọ̀ pé òun náà ni mo máa sọ. so Sharon àwọn láńgẹ́lì gbogbo nǹkan tí mo ti dà àti nǹkan tí mo máa padà dà tèmi fúnra mi mọ̀ ọ̀hún lójú kan. position wo mo ti bẹ̀rẹ̀ yìí. ní kíni. tani bọ̀bọ̀ yìí. ọkọ mi. wọ́n lẹ́ni bá pàkàlà mọ́gbọ̀n wọ́n ní wọ́n ìkántù. It's just 2 days to my 40th birthday. It's my 40th birthday. I am 40. owó ìwọ ṣe tó ní owó sí ọ̀dẹ̀ ní ṣèṣe ẹmọ nílé àbẹ́ ṣe nǹkan tó máa ṣe jọ ṣe nǹkan tó máa ṣe àbáta àbáyé tó dúró pàtàkì. ṣèbí wọn náà lọ sọ pé ká má sọ fún yẹn báwo làwọn kí ní burúkú yìí ṣe mọ̀ pé ohun bẹ mí bá. ó dé sọ̀rọ̀ ẹ̀dọ̀ mo ti ọmú sìgá everything. What's wrong with you? I know it's confusing but then ṣẹ́rí ọ̀rọ̀ àwọn onírun àti àwọn àfáà yẹn ẹ mọ̀ púpọ̀ nù wọn fake mà ni wọn. bí ìfowópamọ́ lára yìí ó dàbí ojú ẹ̀ka sọ bá ń gbówó mi jẹ́ ẹ̀rọ àtọ́jú ọ̀sẹ̀. Ọ̀nà kí ló ṣẹlẹ̀? ẹni tó pamọ́ mi àkànní mi lọ́jọ́ ìyá rẹ̀ ní ìtọ́jọ́jì ọdún wọ́n ní gbogbo ọdún lé wọn.
fina mọ́jọ́ mi ọmọ fòrò sọ́run ṣe wọ́n ṣe parẹ́ lójú mi lọ́jọ́ alẹ́. Ọmọ fòrò sọ́run ṣe wọ́n ṣe parẹ́ lọ́jọ́ alẹ́. Ẹ̀mọ́ fina mọ́jọ́ mi ọ̀rọ̀. Ìyá ogún ọdún ọmọ jòlí láwọ́ fẹ́lifẹ́lí ó wá fòwúrọ̀ ṣe ó jẹ́ ó dalẹ̀ àṣegbé kan sí májà fòwúrọ̀ ojú alẹ́ jẹ́ ẹ májà fòwúrọ̀ ojú alẹ́ jẹ́ mo ní sunkún lọ́jọ́ alẹ́.